kí gbogbo family yín wà lẹ́yọ̀kan ìgbà tọ́mọ yín kú tí mo ní kẹ́ lọ ṣe ra yín lóṣooṣù ọ̀wọ̀ síbẹ̀ sọ pé inú mi ń rùn mọ́mì Mohbad èmi máa rántí yín nínú àdúrà pé kọ́ lọ́n bá mi fi ọwọ́ agbára dì yín mú kó bá mi fi ọwọ́ agbára dì bàbá Mohbad mú ìyá Mohbad ohun tí mo sọ fún yín nígbà yẹn kọ́ lélẹ̀ mo sọ fún yín pé wọ́n máa fi òkú ọmọ yín gba donation mo ní kẹ́ ẹ ṣe ra yín lóṣooṣù ọ̀wọ̀ bóyá old video yín náà kọ̀ tó mi mọ̀ bóyá new video yín náà kọ̀ tó but this video gba tí mo check is very recent ó lè ti bẹ̀bẹ̀ ẹ jágbọ́ bẹ̀ ṣe bẹ̀bẹ̀. ẹ má wo gbogbo àṣìṣe wa gbogbo wa láti ṣe àṣìṣe gbogbo wa. èèyàn ṣe new video rí àbí old video ẹni iṣẹ́ post video yìí ní èmi ìyá Mohbad tó bá jẹ́ pé new video ni bóyá ti gba court letter lọ́dọ̀ Naira Marley ṣé mi ò sọ fún yín pé tí kóòtù bá fi lè clear Naira Marley ṣé mi ò sọ fún yín ẹ bá mi wá náírà wá ẹ bá mi wá Sam Larry náírà ni mi ò sọ fún yín pé Adótòṣì Gistlover ó máa sìn débi tẹ́rù ní báyìí mọ́mì Mohbad ẹ mọ̀ mí tẹ́ bá mọ̀ mí ẹ ní fi ọ̀rọ̀ mi ṣeré táwa yìí bá sọ̀rọ̀ bí ìgbà tí màláìka sọ̀rọ̀ ó dàbí ìgbà tí mò ń wọ́n àwọn èèyàn sìn tí mò ń wọ́n àwọn èèyàn wípé ẹ má ralẹ̀ lọ́wọ́ anybody tẹ́sàbọ̀dù bá polówó fún wọn máa jí gbé lórí wọn lọ pa yín ṣe mọ̀ pẹ́ lómi àwò pé yẹn bóyá tọrọ ń jà bóyá tọrọ ń ṣe gbá bóyá tọrọ ń ṣàwò ọjọ́ tí bá máa sọ experience mi gbogbo yín ẹ máa lanu báyìí for real if you are in Nigeria if you are not well connected if you are not grounded if your security is not tight Esabod clients kill people for real they kidnap and throw people away for real I'm telling you this and I'm creating awareness about it. Ìyá Mohbad ìgbà yẹn tẹ́ bá rántí mi ò pe orúkọ yín mo ń pè yín ní ìyá Angel bàbá Angel ìyàwó Angel mo ní wípé kẹ́yìn ẹbí kẹ́ ṣera yín lóṣooṣù wọn mo náà kàn fi òkú ọmọ yín gba bára ni mo náà fi òkú ọmọ yín gba donation wọ́n kàn fi òkú ọmọ yín wọ́n ká dúró ibi bẹ́ẹ̀ gbogbo ló wà tó ti ṣoríṣà gbélé máa wò tó ti lè wà ní ìtìjọ máa ń bèsè. Ìyá Mohbad ṣé mi ò sọ fún yín pé ẹ bá ń wá Naira Marley ẹ bá ń wá Sam Larry mo ní ṣé Sam Larry àti Naira Marley ṣán wà ní ọjọ́ tí Mohbad kú mọ́mì Mohbad ẹ mú ẹ̀dá tí wọ́n pè ní Adótòṣì Gistlover mama Mohbad ṣé òyìn kan ni mo wá ṣe lálẹ́ wọ́n jẹ́ kí n fún yín ní ẹni tí wọ́n pè ní Adótòṣì Gistlover Adótòṣì Gistlover ó ń recruit innocent people ṣe rí àwọn innocent people tó ń recruit yẹn ó ń sọ wọ́n dèrò ẹ̀wọ̀n ó ń sọ wọ́n di ẹ̀dá tí wọ́n ń gégùn fún ìyá Mohbad tẹ́ bá wo bí Adótòṣì Gistlover ṣe ń operate ẹ̀yin àti Naira Marley àti Sam Larry já olóore ọmọ yín ní Naira Marley màmá tí wọ́n bá ń búlì ọmọ yín àwọn kan náà búlì tó ń fi owó ẹ̀ràn ọmọ yín lọ́wọ́ kò sí nǹkan tí ojú Mohbad lè rí nílé Naira Marley concept tí wọ́n nìyẹn mọ́mì Mohbad kẹ́ tó débi tẹ́ délé ni ẹ lè sọ pé ẹ jẹ̀yà rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò lè sọ pé mi ò jẹ̀yà rí ńgbà tí mò ń kiri àmàlà tí mò ń kiri ẹ̀bà ẹ rò pé òpin ìyà nìyẹn òpin ìyà kọ́ nìyẹn mọ́mì Mohbad kò sí ìyà tó tó ohun tí mò ń go through lórí cyberspace tí ò bá ti pọ́ lọ́rùn fún mi ní zeal àti voice láti face àwọn blackmailers ìyá Mohbad ẹ ti torí owó ẹ ti torí nǹkan tẹ́ máa jẹ àsàtẹ́nì ta ló kọ́lé fún yín ta ló ra mọ́tò fún yín ta ló kọ́lé fún àdúrà ta ló ra mọ́tò fún àdúrà millions of naira tí àwọn ìjọba gbé fún yín tí àwọn ará ìlú dá fún yín tó bá jẹ́ pé láàárín yín
ọkọ yín àti ìyàwó ọmọ yín lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fi pín owó yẹn kò sí kankan tó máa tòṣì mọ́ nínú yín. àmọ́ mi Mohbad èmi ọ̀rọ̀ yìí ò ń ṣe ní kéèsì nǹkan mo wá ṣe kéèsì Esabod mo wá ṣe mo kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ní gbogbo ọ̀nà ni mo fi na ẹ̀yin blackmailers pa. èmi Lizzy Anjorin gbogbo prediction mi ló come to pass. gbogbo prediction mi pátápátá ló come to pass. gbogbo àṣírí ẹ̀yin blackmailers dẹ̀ ni mo tú. inú mi dẹ̀ dùn pé mo gbé òtítọ́ dání oríire wá dì mẹ́rù. ìyá Mohbad ọjọ́ tí ọmọ yín kú àwọn 15 ló wà ńbẹ̀. ìyàwó ọmọ yín wà ńbẹ̀ nọ́ọ̀sì wà ńbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ 15. bàbá ò sí níbẹ̀. ìyá Mohbad ojú yín náà ṣe sọ pé bàbá Mohbad ló pa Mohbad. ẹ̀yin náà tún wá ń ṣe anyhow ẹni ìwọ ló pọ́ mọ́ ẹ jó sí ìwọ ló pa Mohbad. ẹ̀yin ò mọ̀ pàdó tó ṣì Gistlover ó mọ̀ pé innocent ó mọ̀ pé kò yé yín ó kọ̀ fi yín gbá scores láti fi rán yín lẹ́wọ̀n. mo sọ fún yín mọ́mì Mohbad mo ní pé kéèsì tó wà nílẹ̀ ọjọ́ tó bá dájọ́ àwọn Naira Marley àti Sam Larry mo lẹ́ẹ̀ máa bójẹ́ wò mo ní àfàìmọ̀ ẹ má lo ètò kù ọ̀tá yín nínú ẹ̀wọ̀n láìṣẹ́ yìí mo lè ṣàdúrà fún yín níjọ́ yìí. tá bá jókòó síbí tá bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa rò pé bóyá nítorí ó ń jà pẹ́lá mi ò jà pẹ́lẹ́ anybody. òtítọ́ ni mo gbé dání mo wá láti la ọ̀pọ̀lọpọ̀ yín lójú mo wá láti pe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá torí Yorùbá ti tó Yorùbá dẹ̀ ti sọnù lákàrí Yorùbá ti yòrò. you don't understand? aràn mi wá láti sọ láti ṣí Yorùbá níyè ẹ ń sọnù níbí wọ́n fi ń tọrọ bára ń bí ni ẹ mọyì àwọn ọmọ tí wọ́n ti gé orí wọn lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ kéèsì èmi àtọkọ mi tó dẹ̀ já àwọn ọmọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú Gistlover ẹ mọyì ìyàwó ilé tó ti fi kú ṣèfàjẹ́ tó dẹ̀ jẹ́ pé lára àwọn tó ń tẹ̀lé Gistlover ni àwọn tó ń tẹ̀lé Gistlover tí aburú ṣẹlẹ̀ sí orí comment section Gistlover lọ́pọ̀lọpọ̀ ti gbé èpè àti ègún tí ò ní bọ́ níbẹ̀ ọ̀dọ̀ Esabod lọ́pọ̀lọpọ̀ ti gbé èpè àti ègún tí ò ní bọ́ níbẹ̀. ìyá Mohbad èmi sọ fún yín wípé àgàgà ìyàwó Mohbad mo sọ fún ìyàwó Mohbad mo ní ìyàwó Mohbad mo ní anything tó bá mọ̀ nípa ikú ọkọ ẹ̀ mo ní jáde síta kò sọ mo ní pé tó o bá sọ àdótòṣì Gistlover máa jákè òkú ọkọ ẹ̀ á fi gba òbítíbitì millions of naira at the end of the day the whole world will turn against you. mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ mọ́mí Mohbad kó èsì ikọ́ ni mo wá ṣe mo kọ come across fídíò yìí mo wá wò pé lẹ́yìn ìgbà tí wọ́n dájọ́ fún àwọn Naira Marley àti Sam Larry ẹ wá ní kí ẹ wà lójú ẹ lè sí lójú kan. mo sọ fún yín pé bàbá Mohbad initially kò nídìí DNA olórí burúkú ẹ̀dá tó máa fojú sunkún ọmọ títí ẹ̀ ló máa rí aburú tí àdótòṣì Gistlover tó fi bàbá tó bí Mohbad ṣe tó máa ní kí bàbá yẹn kó má gba géèmù yẹn padà fún yín. ìyàwó Mohbad bàbá Mohbad ò kì í ṣọ̀tẹ̀ ẹ̀ ibi tó ti jẹ̀bi ni pé ńgbà tó ń búlì bàbá ọkọ ẹ̀ you should have stand for that man but I can understand nígbà yẹn torí victim ni wọ́n gangan victim yẹn because you are going through a lot tó lè sọ̀rọ̀ a lot of ọ̀gá ló wà nínú ọkọ̀ ojú omi ọmọọṣẹ́ ẹyọ kan wọ́n á dà ẹ́ síbí wọ́n á dà ẹ́ sọ́tún wọ́n á dà ẹ́ sí ó sì máa di speaker ó sì máa di speaker gbogbo àṣírí wọn tó wà lọ́wọ́ ẹ̀ ó sì ń bọ̀ wá fèsì wọn bí mo ṣe fèsì wọn yàsí ó rí pé 9 minutes TVC station tó yẹ kán gbé ẹ lọ kó o sọkú tó pa Mohbad bàbá Mohbad náà gbé lọ síbẹ̀ tán lọ ń question ọ̀rọ̀ DNA mo rí tó gbé ẹ lọ sọ́dọ̀ bọ̀bọ́ tó ṣe interview fún wa yẹn Jude 9 minutes tán fẹ́ ṣe ìdájọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá ń sáré ó wá ṣẹ̀ ń ṣe kíni ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ó ṣẹ̀ ń drop point ní point tó yẹ kó ti drop ní ọjọ́ tọ́kọ ẹ kú láàrin ọjọ́ tọ́kọ ẹ kú sí ọjọ́ mẹ́jọ tọ́kọ ẹ kú. èmi mo sọ fún ẹ mo wọ̀nù ẹ àbí mi wọ̀nù ẹ mo wọ̀nù ẹ nígbà tán ní kán lọ wú òkú ọkọ yẹ kó dúró ni mo sọ fún ọ pé ẹ má wú Naira Marley kọ́ ló pa Sam Larry kọ́ ló pa tòótọ́ o wọ́n lè ti jọ ní ìṣù wọn o pọ̀ inú ilé ló kú sí ẹ nídìí àti wú òkú ẹ̀ wọ́n torí pé donation òun wò wọ́n ràn wọ́n fòkú ọkọ ẹ̀ wọ́n fi ṣe nǹkan tó wù wọ́n
àwọn tó ń gba owó òkú ọkọ ẹ wọ́n fi owó òkú ọkọ ẹ wọ́n wá fi yan fanda. Ìyá Mohbad wọ́n fi owó òkú ọmọ yín wọ́n fi polish ayé ọmọ títí wọn. Ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùnkún, ẹjọ́ ó ń bẹ lọ́rùn àwísùnkún. Bàbá Mohbad tí a dúró sí lẹ́yìn ẹ rò pa àgọ̀ àwa ò gọ̀, a mọ ibi tọ́lọ̀ ń lọ, a mọ̀ pé by the time tí ìdájọ́ bá máa dé, tí Sam Larry àti Naira Marley tó bá máa gbé court case wá, a fẹ́ kí bàbá Mohbad tó ti lùsọ ọmọ kó dèrò ẹ̀wọ̀n. Ọmọ elénìyàn kò ń ṣe pé Gistlover ń control wọn nìkan. Gistlover is controlling the whole social media. Gistlover is controlling the whole Yoruba community. Gistlover and Esabod. These two people wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dèrò ẹ̀wọ̀n. Ìyá Mohbad, bàbá Mohbad ò ní bá yín ṣe, kò sẹ́nibọ̀dì tó máa, kódà ìyàwó ọmọ yín ó sì bọ̀ wá dojú ìjà kọ yín. Bẹ́ẹ̀ ni ẹ lọ kọ sílẹ̀, torí wípé gbogbo ohun tó promise yín pátápátá kò sí kankan tó ń mú ṣe. Wọ́n kàn fi owó òkú ọmọ yín wọ́n fi ń ṣararin dín. Wọn ò lè ṣiṣẹ́, wọn ò lè ṣàbọ̀, wọn ò láyé, wọn ò kọ́ṣẹ́ ọwọ́, wọn kàn fowó òkú ọmọ yín. Wọ́n dẹ̀ ń bá àwọn olórí burúkú kan tó ń pààyàn, wọ́n fi òkú ọmọ yín kéèsì dùmàtà wọ́n fi ń cover cases àwọn tó pààyàn. Mọ́mì Mohbad, kéèsì yín ò ṣe ní like I said, ẹ jẹ́ kí n lọ sínú main case mi. Bọ̀ mo kàn fẹ́ pé àkíyèsí yín pé ṣé mo sọ fún yín àbí mi sọ fún yín. Ọ̀rọ̀ tẹ́ sọ nísìn mo ní Mọ́mì Mohbad ẹ lọ kúnlẹ̀ kẹ́ bẹ̀ ọkọ yín. Lọ́jọ́ tẹ́ lọ bẹ̀ bàbá Mohbad ní court, wọ́n tún force yín padà, tẹ́ tún padà sí ọ̀dọ̀ wọn. Ìyá Mohbad, báwo lẹ ṣe feel? Mo wo àwọn TikTok kan, wọ́n kọ̀ tiẹ̀ sí ọ̀dọ̀ Láyọ̀. Wọ́n wá tẹ́ bá rí tó ń fi òkú ọmọ yín ṣe, mo wà ṣọ́ọ̀pọ̀ ọmọ yín kò ní dùnnú sí yín. Kò sí bí àṣà ààrẹ ní kò sí bọ́kùnrin ṣe lè kéré tó o, kò sí bọ́kọ ìyàwó ṣe lè kéré tó, ó máa lọ́ọ̀dì o. Èyàn kì í kéré nídìí nǹkan ẹ̀. Ẹ ti torí owó ẹ̀ ń gbọ́ 50 billion, ẹ já pé mínísítà wọ́n fún wọn 10 billion 100 billion pé mẹ́rẹ̀ billion. Ìyá Mohbad, gbogbo owó òkú ọmọ yín ṣé wọ́n náírà padà dọ́wọ́ yín? Wọ́n náírà kò dọ́wọ́ yín. Àdúrà tó jẹ́ àbúrò Mohbad, àdúrà láì sọ fẹ́ anybody, ṣe bá àdúrà wọ studio, ibo náà bá gbede, ṣé gbogbo ohun tó ń promise yín ṣe òun náà fún yín? Ṣe rí pé nílé ayé yìí nígbà táwa bá ń sọ̀rọ̀ Gistlover máa ní kẹ́ má listen sí wa. Àdótòṣì Gistlover á ní kẹ́ má listen. Comment section wọ́n máa ní wèrè níyà wọn, wọ́n níyà wọn ní the rest, wọ́n níyà wọn ń jà. Ọlọ́run dẹ̀ rán mi sí yín ni. Ṣé rí ẹlòmíì wà tó bá jọmọ kékeré tó bá ń sọ̀rọ̀, tá bá listen sí ó máa take wa fà nílé ayé. Mo mọ̀ pé Naira Marley àti Sam Larry, Ìyá Mohbad, wọ́n bá yín ná tán bí owó. Mo sọ gbólóhùn kan fún yín, mo ní Ìyá Mohbad, àfàìmọ̀ yìí tó kù nínú ayé àwọn ọ̀tá yín kán má lò níta kí n má sọ nǹkan mi. The father was not making money. The father needed help. Ẹ ti gbàgbé pé owó òkú Mohbad ni wọ́n fi gbé bàbá Mohbad lọ sí station. Ṣé bàbá tó jẹ́ pé àsàtì àárọ̀ ọjọ́ tó kú kò ní owó tó lè fi jẹun? Àdótòṣì Gistlover tó gbé bàbá Mohbad lọ sí police station àti court, ẹ rò pé kò mọ nǹkan tó ń ṣe? Ṣé bàbá Mohbad bí ebi ṣe pa tó tíyà jẹ tó, ṣó wá tọrọ owó àbó tú àṣírí ọmọ ẹ̀ ńgbà tọmọ ẹ̀ wà láyé? Ńgbà tí Àdótòṣì Gistlover tí gbogbo wọn àti ìyá àti ìyàwó tán team up tán gbé bàbá Mohbad lọ sí kóòtù àti police station, ṣé ìran yálàyà tí ń ṣe ìrántí fún lówó? Kẹ́ tó sọ pé bàbá Mohbad ó fi òkú ọmọ ẹ̀ tọrọ owó, nígbà tí Gistlover ń fi òkú Mohbad gbowó, kí lẹ rí sọ sí? Ńgbà táwọn government officials tí wọ́n wá kí bàbá Mohbad nílé, millions of naira tán gbélé, èlò lẹ pín bàbá Mohbad? Kẹ́
tó lè sọ wípé bàbá Mohbad ń fòkú ọmọ ẹ̀ gbowó ọwọ́ yín ò mọ́, ọwọ́ yín kò mọ́, ẹ ló ń fi òkú ọmọ ẹ̀ gbowó. Adótòṣì Gistlover ṣóun ló lòkú Mohbad, ṣókú ọmọ ẹ̀ ni, kí lòun fi gbowó fún? Ẹ rò páwa ní mental problem bí ẹ̀yin, àwọn oṣù olórí burúkú bí ẹ̀yin, orí kórí lẹ́yìn nígbà tọ́lọ́run ti ṣe àwa olóríire tán, orí burúkú, orí ẹ̀sìn, orí èpè lẹ́yìn. Àwa ti kọjá ẹni tẹ́ máa fi irọ́ manipulate. Mo ní important cases, mo sì bọ̀ wá ṣe case àwọn bàbá Mohbad later. Ẹ ti ẹ̀yin tó bá jẹ́ pé ẹ kó èèyàn lọ sílé bàbá Mohbad pé kó lọ ṣapa nígbà tí bàbá Mohbad wọnú public motor, ṣé nǹkan lẹ lọ fídíò ẹ̀ tẹ́gbẹ́ sí Gistlover? Ṣé bàbá Mohbad ló kọ́kọ́ fọlọ́pàá gbé yín bẹ́ẹ̀ ṣe fi ọmọ ẹ̀ gba millions of naira tó kò máa lọ competition sí? Ẹ̀yin lẹ kọ́kọ́ lọ competition torí ẹ fẹ́ gbé kúrò lẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé bàbá Ìjẹ̀ṣà kúrò lẹ̀. Ẹ fẹ́ lọ tí mẹ́wọ̀n gbére bẹ́ẹ̀ ṣe ti bàbá Ìjẹ̀ṣà mẹ́wọ̀n gbére, ẹ fẹ́ continue láti máa fòkú ọmọ ẹ̀ gbowó. Bí mo ṣe wáyé ọmọ elénìyàn ni mi pẹ̀lú status mi ní society, tí Adótòṣì Gistlover tó bá fèsì ẹ̀ o gbọ́dọ̀ wà grounded. Ọlápọ̀lọ́ ń gbọ́lá fún mi ni yẹ́sìkẹ́. Àwọn Adótòṣì Gistlover alápatà Májídùn, gbogbo àwọn sẹ́ẹ̀tì yẹn, gbogbo yín tẹ̀ ń bú bàbá Mohbad, ẹ̀ ṣàgbákò alápatà Májídùn tọmọtọmọ yín, ẹ̀ ṣàgbákò Adótòṣì Gistlover tọmọtọmọ yín, ẹ̀ ṣàgbákò Ẹsábọ̀dù tọmọtọmọ yín, lágbára àwọn tó nílé ayé, lágbára òkú Mohbad tó ti tẹ yẹ̀pẹ̀ wò, tó ti tọ́ omi yẹ̀pẹ̀ wò, tó ti tó erùpẹ̀ yẹ̀ wò, tó dẹ̀ wú jáde tí ò dẹ̀ wọlé mọ́ nítorí donation. Kò sí kankan nu yín tẹ́ gbógun ti bàbá Mohbad, tẹ́ ẹ̀ ní fẹ̀mí ara yín àtẹ̀mí ọmọ yín, tẹ́ ẹ̀ ní fi di lọ́wọ́ orú ẹ̀dá bí Adótòṣì Gistlover. Àwọn oṣù olórí burúkú bíi ti yẹn kó sì lọ. Bàbá yẹn sọ pé àsọjọ́ tọmọ òun kú kò sí gàrí ńlé. Wọ́n dẹ̀ donate millions of naira within 10 days tí Mohbad tó kú. Ẹ mọ millions of naira tẹ́ pa, ẹ wá múnú owó òkú ọmọ ẹ fi gbé lọ station, ẹ fi gbé lọ kóòtù. Ó máa do níbàrà, kò sí bí ó ṣe ní fòkú ọmọ ẹ tọrọ bàrà. Kódà bẹ́ẹ̀ bá gbé òkú yẹn fún kó yan kó ge kó tùtà owó ọtí. Àwọn Bíbélì àti Kùránì ẹ má fẹjọ́ ṣègbé, ìpọ̀rí ẹjọ́ wà lọ́rùn. Àwọn oṣù olórí burúkú bíi tiyín, ẹ rí pé àwọn tó pààyàn ǹjẹ́ trend ẹ̀ trend ẹ̀. Kí ló dé tẹ̀ ṣe trend òkú Sodiq? Kí ló dé tẹ̀ ṣe trend Adéyínká ìgbín ọba tó ń fìbọn fọ́ lẹ́sẹ̀? Kí ló dé tẹ̀ ṣe trend òkú Mohbad tó kú lójú ìyàwó àti àwọn ọ̀rẹ́ 15? Ṣé kìí ṣe torí donation? Mo ń béèrè pé ṣé kìí ṣe torí donation? Èèyàn tó fìbọn fọ́yàn lẹ́sẹ̀ báyìí ṣe trend ẹ̀. Wọ́n ní wọ́n pa Sodiq, wọ́n gbé òkú ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ fọjọ́ kan dárúkọ àwọn tó pa Sodiq? Ǹjẹ́ trend ẹ̀? Ǹjẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀? Mo bẹ̀rẹ̀ pé ṣé ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tó pa Sodiq tí ìyàwó ẹ̀ grant interview lórí Vanguard pé wọ́n pa ọkọ òun, wọ́n gbé òkú ẹ̀ lọ. Ẹ sọ̀rọ̀ lórí ẹ̀, òkú Mohbad lẹ lọ toro mọ́ láti fi cover àwọn criminal cases yẹn. Ìyá Mohbad, àánú yín ṣe mí. Mi mọ̀ bóyá ẹ ti gba lẹ́tà lọ́wọ́ Naira Marley. Ẹ wò ó, ibikíbi tó bá padà fi yín sí, ẹ̀yin lẹ ṣì ń bọ̀ wá ṣe show fún Adótòṣì Gistlover. Ẹ ṣì ń bọ̀ gbogbo yín, àti ìyàwó Mohbad, ẹ ṣì ń bọ̀ wá ṣe show fún Adótòṣì Gistlover. Ẹ lọ kọ sílẹ̀. Ẹ ṣì ń bọ̀ wá ṣe show fún, ṣé bí irú wa yìí wà láyé, irú wa yìí wà nílùú. Àwa gbójú jáde, ṣé mo ní kẹ́ lọ bú ọkọ yín? Ìyá Mohbad, ìyàwó Mohbad, ṣé mo ní kó lọ bú bàbá ọkọ ẹ? Ṣé mi ò sọ pé kó lọ tímọ̀ pẹ̀lú bàbá ọkọ ẹ? Ẹ wá sọ pé bàbá ṣe máa béèrè DNA. Gbogbo yín tẹ́ ń sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ yín àṣàgbákò ẹ̀dá bí Adótòṣì Gistlover. The only weapon tí màá yẹn lè lò nìyẹn. Torí wípé ńgbà tí wọ́n búlì bàbá yẹn, ibo ni ìyàwó Mohbad wà? Ibo ni ìyá Mohbad wà? Wọ́n jọ tímọ̀. Ẹgbà tí bàbá yẹn náà ní lọ́wọ́ nìyẹn. Tádẹ̀ fi nà yín dọjú alẹ́. Wọ́n ní bàbá ìwọ Gistlover mórí tó kọ̀ tiẹ̀ níjẹrin àbíjàrùn. Ibi tí bàbá Mohbad ti sọ pé ọmọ òun kò fi orúkọ òun ralé, orúkọ Liam, kò sí bó ṣe lè péǹtì bàbá Mohbad lójú títí wa. Àwa lọ́pọlọ, adẹ̀gbọ́n, adẹ̀ ń ṣiṣẹ́ owó, àwọn oṣù olórí burúkú olè ọ̀lẹ, àwa ẹ má ṣe eré bí ìwọ Gistlover. Ó ti gbọ́? Bàbá Mohbad ó lẹ́tọ̀ọ́ sí nǹkan ọmọ ẹ̀ torí wípé ó lọ gba owó alájẹṣẹ́kù fi rán ọmọ ẹ ní school. Tọmọ ẹ sọ pé daddy I am sorry. Kò dẹ̀ tí ì sanwó alájẹṣẹ́kù yẹn dọ́là. Àsàtijọ́ tí Mohbad kú kò sí gàrí nílé. Àtọ́gùn Mohbad o
àtọmọ ẹ o àti ìyá àti bàbá o tọ́n jọ wà lójú kan bàbá yìí ò bá sin ọmọ Mohbad kú ni àmọ́ ẹ wò ó ràn nígbà tí Gistlover sọ pé òun ló pọ̀ ọmọ ẹ̀ torí pé gbogbo yín jọ ń gba donation ẹ ń wò ó ràn báyìí ẹ lajúlẹ̀ ẹ ń wò ó ràn donation dùn mọ́ yín none of you could come and rescue that man from hand of Gistlover àbí nígbà tẹ́ ẹ gbowó tán tí ò dọ́wọ́ yín tó fowó yín jóde rí mé tán àbí ẹ wá ní bàbá ṣe ń bèrè DNA alẹ́ máa fi rú ẹ̀ gbà á àwa ń sọ̀rọ̀ ń bí ẹ rò pé sọkúsọ là ń sọ ẹ jẹ́ kí n lọ sínú kéèsì ẹ sábọ̀dù ẹ kí n lọ sínú kéèsì ẹ sábọ̀dù mi tí ṣé àti bàbá náà mà bí fámìlì wo lẹ́yìn fásitì ẹjọ́ àti bàbá ẹjọ́ gbogbo wa àti mọ́mí àti ìyá àtàdúrà ìṣàánú wa. bẹ́ẹ̀ kàn ti pa bàbá Mohbad sílé ṣe òkú ẹ̀ lẹ́ máa bẹ̀ kàn ṣàánú yín èyí ṣé bẹ́ẹ̀ mi sọ fún yẹn lẹ́nu mi rùn èyí tó dùn mí jù ni pé owó tán fi òkú ọmọ yín gbà ya Mohbad ẹ bìtírì ọmọ yín o owó tí wọ́n fi òkú ọmọ yín gbà wọ́n dẹ̀ fi owó yẹn pọ́líṣì ayé títí wọn tọmọtọmọ wọn ní ojú ẹ̀mí yín láì kú ya Mohbad ọlọ́run wá pa òwe fún yín ọlọ́run ò rìn jìnnà irú iṣẹ́ tọmọ yín ṣe gangan owó tó ń fi òkú ọmọ yín gbà irú iṣẹ́ tọmọ yín ṣe gangan náà fi ṣe dorí mé láìla ìlànà mọ̀mọ́ ìṣẹ̀lẹ̀ ti tóbi ọlọ́run ọba ti tóbi ọlọ́run ọba tó bá wo kéèsì ìyá Mohbad bàbá Mohbad ìyàwó Mohbad tó bá wo kéèsì Adótòṣì Gistlover tó bá jẹ́ ẹni tó ní ọpọlọ tó bá jókòó tó bá gé sí wẹ́wẹ́ tó kó pọ̀ tó gé sí wẹ́wẹ́ tó kó pọ̀ wàá máa tá òdà sọ́lọ́run. Juliet Adékọ́lá ṣe ó dà pé èèyàn wà ní Juliet Adékọ́lá. àwa òtítọ́ làwa gbé dání bí mi ò ní compromise ńgbà tó yẹ pé mi ò ní gbowó lọ́wọ́ yín mi nídìí owó yín àfi bá máa fún yín so mo máa sòótọ́ mo bí ti tèmi mi ò ní fòkú ọmọ lọ́mọ gba bára mi ò ní níkẹ́ lọ hú òkú ọmọ lọ́mọ nítorí àti gba bára mi ò ní bá wọn jólé onípósí mi ò dẹ̀ ní bá tèèyàn jẹ tẹ́ bá wo kéèsì Esabod tẹ́ bá wo kéèsì Esabod tẹ́ bá wo àṣírí alápatà Majendo tó tú recently it speaks volume nípa Adótòṣì Gistlover àtòkù Mohbad wọ́n dẹ̀ ń fa Naira Marley tí ò sí nílé àwọn tó pa Sodiq dẹ̀ yan kiri wọ́n dẹ̀ ń fa Sam Larry tí ò sí Nàìjíríà níjọ́ tí Mohbad kú àwọn tó fi ìbọn fọ́ ìgbín ọba lẹ́sẹ̀ wọ́n dẹ̀ yan kiri wọ́n dẹ̀ make the social media wọ́n dẹ̀ make the social media wọ́n dẹ̀ ń pààyàn wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn wọ́n mọ́dìdì wọ́n lẹ́vù ẹ̀ lórí social media àwọn abiyamọ tí wọ́n lose ọmọ wọn tí wọ́n lose ẹbí àtàrà wọ́n dẹ̀ ń sunkún nínú Punch nínú Vanguard nínú The Nation kò dẹ̀ make the social media your beauty today dey different ṣé dáadé ọba is around wọ́n dẹ̀ ta wéwé mọ́kù Mohbad all because they want to cover criminal case and nobody is talking about Sodiq nobody is sharing any cases about Sodiq nobody is putting it upon him or herself concerning Sodiq aláwáyàwó Sodiq nobody even cares abi but people care about òkú Mohbad torí ìyá Mohbad àti ìyàwó Mohbad they make themselves available abi wọ́n wá mú bàbá Mohbad tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ bàbá Mohbad tí ò bá yín dé Lẹ́kì bàbá Mohbad tó jẹ́ pé òun ló lọ yáwó tó ṣe gbogbo ẹ̀ láti tọ́mọ ẹ ní school bàbá Mohbad tó jẹ́ wípé ìjọ́ tọ́mọ ẹ kú kò ní gàrí lé wọ́n dẹ̀ gbé òkú yẹn wọ́n dẹ̀ fi kọ́ lọ́rùn ìwọ ìyá Mohbad ò dẹ̀ lè jáde kó o tiẹ̀ wò pé ìwọ àti bàbá Mohbad ò sí mọ́ ṣùgbọ́n ńgbà tí Mohbad ń ṣoore fún ẹ oúnjẹ tó tọ́ sí bàbá Mohbad ni Mohbad fún ẹ o ti torí ìyẹn pé ọmọ ìfẹ́ kémi àti bàbá ẹ padà kó wo pé ẹ jọ̀ọ́
gbogbo nǹkan lè sọ bàbá Mohbad kan ló pa Mohbad. Yìí tẹ́ dẹ̀ kó èrò tẹ́ lọ sílé ẹ má pa á, ẹ jọ̀ọ́. Bó bá sọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn nígbà tí bàbá Mohbad ń ṣe èrè kí àwọn Mohbad náà jáde pé ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi o kò sí bẹ́ẹ̀ nígbà tí báyìí ìṣẹ̀lẹ̀ òun lòun wà ń bẹ̀ àtàwọn ọ̀rẹ́ 15 àtàbúrò ẹ̀ pẹ̀lú dókítà àbí nọ́ọ̀sì tó wá treat ẹ jọ̀ọ́ ẹ má gbé òkú yẹn sọ́run bàbá yẹn. None of you said anything, you were enjoying money and the donation. Àbí ẹ̀rọ lórí burúkú ele ó ní náà no ẹ máa gbọ́n tó lórí burúkú sọ ó ní náà no Lizzy seriously sick in the head olúwa wò yín sàn ìyáláyẹ Adótòṣì Gistlover olórí burúkú ọmọ olè olórí burúkú olórí gbígbẹ bí orí awó díndín olòṣì olè olórí burúkú ọmọ ìyáláyà ẹ ó máa fọ́ gbá wọn ọmọ ẹ̀sìn ni Adótòṣì Gistlover olórí burúkú ọmọ olè àwọn ò sí ń bí àríbẹ̀ ṣe ń gba donation à sí ń bí olórí burúkú olòṣì ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ èmi mo báṣẹ́ gbogbo yín jẹ́ lórí Gistlover èyàn olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ èyàn olè imagine èèyàn kú wọ́n náwó dídí èèyàn wọ́n pa wọ́n gbókú ẹ̀ lọ kò make ẹ̀ lórí social media ìyàwó bọ̀bọ̀ ẹ̀ lọ sọ̀rọ̀ Vanguard kò make ẹ̀ dé social media ẹ wá mọ̀kù Mohbad ẹ wá sọ ẹ di national problem bí kárípòkù Mohbad ló sọ àpò ráìsì ló sọ di 100,000 naira ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú ẹ wá bẹ̀rẹ̀ òṣì ẹ wá ń bàbá Mohbad tí ò mọ̀ tí ò mẹsẹ̀ ẹ lóun ló pọ̀ mọ́ ẹ lóun ló pọ̀ ó máa fojú sunkún gbogbo ọmọ ẹni Adótòṣì Gistlover ó máa ṣẹ̀sínkú ni tọmọtọmọ ẹ ó ti mọ̀ pé Yorùbá ò smart ó mọ̀ pé wọn ò fi bẹ́ẹ̀ smart wọn ò jáfáfá wọn bí ìyáláyé ẹ̀dá tó ṣe pẹ̀lú òkú Mohbad ṣé o lè ṣe pẹ̀lú àwọn Yíbò àbò lè ṣe pẹ̀lú Haúsá kọ́ má ti fọ́ nǹkan mọ́ ya ẹ lórí burúkú ọmọ olè olórí burúkú àwáyé má ṣe rere olè ẹni òfò ẹni ìbànújẹ́ family tó yẹ kán team up mi ò gbọ́rú ẹ̀rí ọmọ kú ẹ̀dẹ̀ mú family ẹ̀dẹ̀ túká mi ò ríru orí burúkú yìí rí all because of donation ọmọ kú ọmọ òkókó kú ọmọ 26 years ó kú ọmọ òkókó tó lọ́mọ òkókó lọ́wọ́ ó kú ọmọ òkókó tó gbé ọmọ òkókó dání ó kú olórí burúkú yín àwa ẹ má ṣe rere yín mo ò rírú ẹ̀rí mo ò rírú sẹ́tì yẹn rí mo ò rírú ẹ̀rí ìwọ tó sọ pé you dey fast yẹn ó máa ṣorí burúkú nínú oṣù tá a wà yìí ni gbogbo ìbànújẹ́ tó wà nú àwẹ̀ yìí ìwọ ló máa forí gbé bóyá sọ pé ó wà nú àwẹ̀ yín olórí burúkú ọmọ alẹ́ ẹ pààyàn ẹ fòkó àwọn èèyàn gba donation sọ̀rọ̀ àwẹ̀ olórí burúkú àwáyé má ṣe rere holy month yẹn ló fẹ́ jí gbogbo òkú tẹ́ ẹ ti pa tẹ́ ẹ ti gbé lọ sínú mágídùn mo ní holy month yẹn ṣẹ́yìn consider holy month kẹ́ tó pa ọmọ lọ́mọ abẹ́ consider holy month kẹ́ tó fi òkú ọmọ kọ́ bàbá ẹ̀ lọ́rùn wọ́n ní Sodiq ti kú ìyàwó Sodiq ò rí òkú ọkọ ẹ̀ ṣẹ́yìn ro tó holy month kẹ́ tó lọ pa Sodiq kẹ́ tó gbókú ẹ̀ lọ mo ń béèrè ẹ̀rọ tí holy month kẹ́ tó fìbọn fọ́ Adéyínká Ìpín Ọba lẹ́sẹ̀ gbogbo yín tẹ́ bá sọ̀rọ̀ holy month ń bí níbi tá ti ń ṣe show yìí gbogbo ìbànújẹ́ tó wà nínú oṣù yìí kó máa jẹ́ tiyín àti tọmọ ní gbogbo yín pátápátá ẹ ṣàbúrú ẹ wá fi holy month ẹ fi cover Ọlọ́run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín mi ò rírú ẹ̀ rí kéèsì bàbá Mohbad yẹn ó máa ń dùn mí I was trained and raised by a strong mother mo mọ bí màmá mi olórí burúkú nìran Gistlover tẹ́sàbọ̀dù náà níbí báyìí notice wípé àwọn ọmọ tó jẹ́ wípé àwọn òbí wọn hustle ni wọ́n máa ń face torí wọ́n ti fojú wẹ̀ pé bóyá ò léèyàn ò lẹ́ni tó máa help ẹ̀ àwa gang up lẹ lórí àánú bàbá Mohbad ṣe bàbá Mohbad Ọlọ́run nìkan ló bẹ lẹ́san Ọlọ́run á san yín lẹ́san tó dáa òkú Mohbad kò ní sùn níbikíbi tó bá wà á san yín lẹ́san rẹ̀ mọ nǹkan tí Gistlover ṣe ni ó kó ẹ̀yìn àwọn ọmọ ẹ̀ no Gistlover you too do
you too do. Àwọn ọmọ bàbá Mohbad wọ́n grant interview against bàbá wọn. Ìkànnà àwọn ẹ sọ pé òun regret pé bàbá ẹ ló bí òun. Gistlover náà ń bá post ẹ̀. Wọ́n wá mú wọn ti sọ fún pé má worry wàá blow ju ẹ̀gbọ́n ẹ lọ. Wọ́n wá mú wọ studio. Ṣé o dẹ̀ ti blow bí bọ̀dá ẹ̀? Ṣé o ti blow? Ẹbí family is family. Bàbá ẹ lè kéré. Bàbá ẹ lè datọ́. Bàbá ẹ lè datọ́. Bàbá ẹ lè fọ́ lójú. Bàbá ẹ lè yarọ. Ọjọ́ tó bá ní ti bàbá ẹ báwo ni àti níláárí ẹnu ayé ọdọwọ́ Ọlọ́run. Ṣé àwọn máa sọ̀rọ̀ fún yín pa àwọn bàbá yín pé kẹ́ lọ tọ́jú àwọn bàbá yín. Ọ̀pọ̀lọpọ̀ yín nínú àwẹ̀ ń sìn. Ẹ rántí kankan. Ìyí tó bá dẹ̀ máa rántí ìyá nìkan lẹ máa rántí. Nítorí pé àwọn ìyá yín ti poison ọkàn yín against bàbá yín. Ẹ múra sí ẹnu ẹlẹ́wà yẹn. Mo ti fún yín lẹ́spo àti jẹ́yàn bí. Ẹlòmíì inú yín owó tí ò lè fún ìyá àti bàbá ẹ̀ ló máa lọ fi rẹran fàjèjì. Ọ̀rọ̀ yẹn ò tí ì dé. Ọ̀rọ̀ yẹn ò tí ì dé bẹ́ẹ̀. They really make money from Mohbad's death.